Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà. Kí àwọn ọmọ bàbá mi Supreme Apostle K.A. Ọbárẹ̀mọ. Our father K.A. Ọbárẹ̀mọ. Mo kí wa pé a kú àṣẹ̀yìndé. Greeted us all. Lórúkọ Jésù, ọmọ rere yóò gbẹ̀yìn ẹ̀yin náà o. Good children will still. Ẹni lójú ẹkún. Lórí ọmọ yín ẹ ò ní sọkún. Ẹ ò sì ní ṣọ̀fọ̀. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé. Bákan náà mo wá sí ìdílé bàbá mi. Supreme Apostle Samuel Adéwálé bí Ọ̀túnba Òkìkirè náà. Mo kí pé ẹ kú ìnáwó. I greeted all for the spending. Lórúkọ Jésù, ọmọ rere yóò gbẹ̀yìn ẹ̀yin náà. Children will take care of their head. Ẹ ò ní lójú ẹkún. You will not cry. Ẹ ò ní lẹ́rẹ̀kẹ́ òṣè. Sàtánì ò ní nípa lórí yín o. Devil will not control you. Lórúkọ Jésù ẹ ò ní dààmú. And you will not be troubled. Ọkàn yín yóò gbalẹ̀. You shall be at peace. Ìpẹ̀ǹdà bàbá wa sọ́dọ̀ Ọlọ́run ayọ̀ ló máa jẹ́ fún yín. This time we will express joy. A ò ní rí kó àgùnfà láàrin yín. A ní rí kó àgùnfà láàrin ìjọ. A ní rí kó àgùnfà láàrin ẹbí yín. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Amen. Àwọn bàbá wa wọ̀nyí wọ́n ti lọ. These are fathers that come. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín. But what I want to tell the family. Nípa ìròyìn tá a gbọ́. And from all the report that we have. Wọ́n ní ẹ̀yin ọmọ bàbá ẹ tọ́jú bàbá. That the children take care of Baba. Ó dẹ̀ wù mí lórí ìgbà tí wọ́n ń I sọ̀rọ̀. was so happy. Ẹ dẹ̀ rọ̀ pé tí ó bá rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run ìbùkún ńlá ni fún yín. So it's a blessing for you. Mo sọ lórúkọ Jésù bí ẹ ti tọ́jú bàbá. Ọmọ rere yóò tọ́jú ẹ̀yin náà. Mo ní ọmọ rere yóò tọ́jú ẹ̀yin náà. Ohun tí mo wá fẹ́ sọ fún yín ni pé bàbá ti lọ ní tòótọ́. Baba has gone. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé ni pé bá a bá tilẹ̀ kú ní o. That even if we die, Bá a wà láàyè ní o. all we are alive. Ó ní ti Olúwa làwa ń ṣe. Belongs to God. Ẹ má ní pé bóyá ní ṣe ni mo mọ̀ ń sọ̀rọ̀ yẹn lórí ẹwọ́n ní ìwé Róòmù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹjọ. Romans 11:8. Romans 14:8. 14:8. Yes. Bàbá wà láàyè ẹ̀yìn àwọn bàbá wa méjèèjì ni mò ń sọ ilé nípa wọn. Bí a bá wà láàyè, a wà láàyè fún Ọlọ́run Jésù. Bí a bá sì kú, a kú fún Olúwa. Nítorí náà, bí a bá wà láàyè tàbí bí a kú ní fi Olúwa ni àwa ń ṣe. Ẹ̀rí bá a bá wà, ó ti tó màmá, bí a bá wà láàyè bí a kú ní o, mo fẹ́ kẹ́ ẹ mú dání pé ti Olúwa là ń ṣe. Tẹ bá rántí ní ìjẹ́ ó ti dìjẹta lónìí àbí onígbà tí mo ń sọ̀rọ̀. Mo sọ̀rọ̀ nípa pé Ọlọ́run kó gbogbo àwa tó wà yìí. Ọ̀dọ̀ Ọlọ́run la wà tẹ́lẹ̀. Ìkọ̀ọ̀kan lọ́lọ́run yọ wá jáde wá sínú ayé. Nígbà tá a bá sì kú, ẹ̀mí wáyé máa padà sọ́dọ̀ ẹ̀. Èmi kọ́ ló sọ fún méjì ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo ìwé oníwàásù orí ìkejì láìsẹ̀ ìkejì. Mo sọ ní ìjẹta. Ecclesiastes 12. Ecclesiastes 12:7.
nígbà náà ní erùpẹ̀ yóò padà di erùpẹ̀ tó ti wà. Yes. Ẹ̀mí yẹn máa padà tọ̀ Ọlọ́run lọ. ọmọ yín Fúnmi Àràgbáyé ló ń sọ̀rọ̀. Ẹ máa wo Bísí Ológe show, correct ètò ni, ó ládùn ó dẹ̀ lóyin, tẹ́ bá ti ń wò ó Olúwa máa bùkún yín. Mo ní àyè báwa táyé wá ṣe o bàbá, àyè báwa táyé wá ṣe o, ìwọ̀n lọ́lọ́run lókè lẹ́dùnmáre Ọlọ́run ayọ̀ jẹ́wọ́, tètè bá wa ṣe o ní Nàìjíríà. Àyè. nǹkan tá a jogún lọ́wọ́ bàbá ni àdúrà
gbogbo sáàmù tí mo mọ̀ lórí ẹni bàbá mo ti gbọ́ nínú ká máa dódò lẹ́nu ọ̀nà ọmọ sáàmù 23 sáàmù 32 ká máa ti ń kà wọ́n ti máa forúkọ wá sí bí mo ṣe ń ka sáàmù sí ilé yẹn ìlú àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nà máa mí ìsìn Ọlọ́run jù wọ́n dẹ̀ fẹ́ràn wa gidi gan wọ́n tọ́jú wa lóòótọ́ tó bá ti di ọ̀rọ̀ ní ìwé kò sí iye tó lè jẹ́ wọ́n máa fún wa rìn. It's always happy to send us to school. So we're going to miss him greatly. And his impact in the family, notice are not the benevolent people. Because nígbà tá ń dàgbà, bàbá wa ìyá wa yàtọ̀ sí àwọn tó wá gbé lọ́dọ̀ wa. In fact, gan nínú yàrá tí èmi gbé èmi tí mo jẹ́ àkọ́bí, bẹ́ẹ̀dì méjì ló wà bẹ́ẹ̀. Ẹni bá fọ́kùn sí lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kò ti pé bí àwọn bàbá ló ní bẹ́ẹ̀dì àbí kọ bẹ́ẹ̀ yẹn. So those things àwọn táwọn tá máa ṣe èyí sí máa ń rẹ́rìn ni. So àwọn difference nínú ọmọ bàbá àti ẹ̀tún ìṣòwò bàbá. So àwọn náà ṣe kò sí tá lè lò kò sí tá lè bá dá nǹkan pọ̀ kò sí tá lè bá ṣeré. Bàbá jẹ́ onírèlè ọkọ̀ gan. Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe Show ṣe bá mọ̀ nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìkómọ ìgbéyàwó àti ìsìnkú àgbà lórí tá à ń ṣe fún Apostle Samuel Akànjí Adéwálé lọ́jọ́ tòní débi wọ́n á ní ẹmúkàlẹ̀ ìṣe owó ẹmúkàlẹ̀ ìṣe ọmọ àyíká ti ṣe báàlẹ̀ láti fi mẹ̀rẹ̀ fẹ́yìn Ọlábísí Ọ̀mẹ́jọ́bí tó fẹ́ lọ́mọ̀ sí Bísí Ológe láti bá mi dìbò lọ́jọ́ tèmi eré tó ní àádùn gbogbo akọni. mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ti ẹ̀gbẹ́yìn òbí mi ò fojú sunkún mi ṣùgbọ́n ó dùn mí torí bàbá mi Ọlọ́run mi kékeré ni wọ́n so ó dùn mí.
I'm
mother ìyá Rainbow ẹ máa wo Bísí Ológe TV ẹ má yí kó bẹ́ẹ̀ o ẹ má kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀.
yín bàbá dá gbogbo nǹkan táwọn ọmọ yẹn tán béèrè lọ́wọ́ Ọlọ́run ti ṣe o bẹ́ẹ̀ ó tún máa ṣe sí ni lágbára Kristi. And I'm honestly very happy about the fact that I got to spend a lot of time with him while he was alive and even at his old age. And I'm happy and I know that he's in a better bàbá tó mọ Ọlọ́run ó tọ́ wa nílànà Ọlọ́run ìlànà àdúrà bàbá yẹn in fact Ọlọ́run máa ṣekú nírọ̀rùn fún
bàbá dàdí màmá wa ti kú over 38 years gbogbo wa la yàre ọlọ́run kò ṣe pé mímọ̀ ṣe wa o kò ṣe pé bàbá wa ló mọ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run fi àánú ó fi bá wa lò bàbá yẹn ṣe púpọ̀ lọ́rọ̀ ayé wa ó dúró nínú àdúrà nínú gbogbo nǹkan ló fi bá wa dúró mo mísì wọn gan ṣùgbọ́n mo tún celebrate wọn lẹ́yìn. àdúrà tó wá ṣe fún gbogbo aláàárọ̀ torí pé kò sí tí bàbá máa ṣe ṣàdúrà fún mi tí kò ní ṣàdúrà fáwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi kàn ya ọmọ kọ́kọ́ sọ́tọ̀ bíi pé bàbá mi wá ti lọ bá wọn wá ti dé láti sùkúl wọ́n gbọ́dọ̀ gbàdúrà fún mi wọ́n fẹ́ kúrò nílé lọ sí sùkúl wọ́n gbọ́dọ̀ gbàdúrà fún mi so I'm going to miss his prayer very 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 much because the prayer is going a long way in my life. And I hope he's resting well because my father is a sacred person. Okay. gbogbo wọn ò pé wọ́n wá yẹ wá sí wọ́n wá pẹ̀lú wa pé àgbẹ̀yìn bàbá wa mo dúpẹ́ mo fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Olú of Agége pé tí ẹ lè dárúkọ gbogbo kábíyèsí tó wà níbí gbogbo àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn ẹbí àwọn ará.